ibo ló wà ẹ wá máa wá tàmá àtàmọ̀ òpònú kan náà ló bọ́ta lẹ́nu jọ́ mẹ́ta pé ànábì ní ẹni obìnrin tó bá lo washing machine fọṣọ kò ní jèrè ọmọ ẹ̀wọ̀n ọmọ ẹ̀ ní lálùbáríkà tá bá béèrè lọ́wọ́ òpònú yẹn ń sìn pé ibo ló ti rí ó lè ní bàbá àwọn babalágége ló fún òun tá bá ní kọ́ lọ pé bàbá àwọn babalágége wá kó mú ibi tó ti rí wá ń sìn wá ẹlẹ́rìí ọ̀wọ́n ti kú so a ti rí ń sìn pé irọ́ tẹ ti ń pa bọ̀ fógún ọdún yẹn tẹ ti ń pa látọ̀yọ ọdún yìí àsìkò tá a máa já gbogbo ẹ̀ lélẹ̀ gbogbo irọ́ tẹ máa ń pa yẹn ọjà yín ṣáà ti tán báyìí sìn kẹlẹ́ ọmọ so yẹ ká wẹ́kọ̀mù ẹni tó dé tallest nation. Brother Seni sọ ẹgbóhùn sókè. Sọ́ṣì wà ń bẹ̀ ṣàtọ́lá ní. Tallest. Good evening, everyone. Good evening. Ẹjọ́ àgbé ìbò ń bí báyìí àbọ̀rúbọ̀ yìí la máa ń ṣe ń bí báyìí. Àbọ̀rúbọ̀ yìí. Àbọ̀yìnbọ̀ ṣíṣe. Ojúbà gbogbo lé o. Ẹ káàbọ̀. So mo rò bí ẹgbọ́n ọ̀tá sọ a ní kí ni dáadáa tí Muhammadu ṣe kí láǹfààní Muhammadu ńlẹ̀ wa kí ni àǹfààní Allah nílẹ̀ wa. So. Nǹkan tèmi ní sọ kò pọ̀ mùsùlùmí lèmi ṣe ń gbọ́ bọ̀ èmi ò tako gbogbo any religion kò sí àǹfààní èmi believe ní ìṣẹ̀ṣe gan-an mo believe ní ìṣẹ̀ṣe gan-an ìṣẹ̀ṣe ló tọ́ àwa dàgbà so tá bá ń sọ̀rọ̀ nípa Muhammadu èmi ò ní rò pé bóyá ó ní one or two tó lè tọ́ka sí nípa tradition Yorùbá. Is everyone online? Mo be everybody gbọ́ tí mo sọ ṣá. Wọ́n ṣe inú tradition Yorùbá náà ń béèrè. Wọ́n ní kí ni gbàgbà ìgbàlá ti gba Islam. Wọ́n ní tọmọdé ò bá bá tán. Abá ò bá. Bẹ́ẹ̀ni. Àrọ́bá dẹ̀ ní bàbá ìtàn. Bẹ́ẹ̀ni. A bá fojú inú wò gbogbo abáṣe wà ń bíbà yìí pé ó tẹ̀ máa tó ọdún mélòó tí ẹ̀sìn Islam ti gbajúgbajà nílẹ̀ Yorùbá. A sọ̀rọ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Pé kẹ́nìkan wá pàdé yín ta ó lè máa sọ̀rọ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Pé kẹ́nìkan wá pàdé yín ta ó lè máa jẹ̀bi kókó pàdé yín ta pé kí ni nǹkan tẹ́ lè tọ́ka sí pé tí ò bá ń ṣe ọlá Islam a lè ní nílẹ̀ Yorùbá tó jẹ́ nǹkan tó ń wúlò fún wa. Islam ṣe nǹkan tó pọ̀ gan nílẹ̀ Yorùbá ẹ má ẹ̀ka tanra wa a lè ní ẹ̀sìn tiwa nílẹ̀ Yorùbá bọ̀ Islam náà ṣe nǹkan. Ẹ kàn ṣàlàyé ẹ fi ẹ̀sìn tiwa àfẹ́ máa kó sí lẹ́nu ẹ ṣàlàyé gbogbo nǹkan tí Muhammadu mú wá sílẹ̀ wa tààlà ẹ fi nípa láìkì ìṣẹ̀ṣe lẹ́fẹ́ àfẹ́ gbọ́ yẹn nǹkan tá à ń sọ ètò wa ni pé dáadáa o ní Muhammadu ṣe fún yín yín káka àṣà yìí máa gbé yín wá sókè ẹ kàn ṣàlàyé fún wa nílé máa kó sí lẹ́nu ṣẹ́gẹ́. èmi ò lẹ́láyè púpọ̀ láti ṣe bọ̀ èmi kọ́ ní ìbéèrè kan 1 or 2 láti béèrè. ṣẹ́gẹ́ dáhùn kan tá à ń béèrè àwa làwa ń béèrè tẹ́ bá fẹ́ béèrè ẹni sùn dáwà ẹni sùn ara mi wà mí ìgbára sókè torí àárọ̀ jíjẹ́ ẹ̀kọ́ ọ̀bùn yín lọ́wọ́ ẹni kájẹ́kẹ́ ẹ̀kọ́ fújì nígboro ẹ̀tún tọwọ́ bọ̀kùn ìkùtà ń bọ̀ nǹkan tá à ń sọ ni pé dáadáa wo ni Muhammadu ṣe nílẹ̀ wa àti Allah tẹ́ bá ti nẹ́lẹ̀ lẹ́ẹ̀ni kẹ́lómi wá sókè tẹ́ bá fẹ́ béèrè tẹ́ bá tẹ́ ní sùn yeah very simple. Ẹ jẹ́ kí ẹlòmí wá sókè torí mi. Very fine. So ọgbà eléyìí kan ṣe mùsùlùmí ni Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́ náà. Àwọn àfẹnujẹ́ mùsùlùmí làwọn yẹ. No ades bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ àfẹnujẹ́ mùsùlùmí púpọ̀ àwọn tó ń ṣe ẹ̀sìn Islam wọn ò mọ̀ nǹkan tá a fà bá sọ fún wọn ló máa ń gbọ́ wọn ò tí ì jókòó kọ́ ka ìwé yẹn látòkèdélẹ̀ fúnra wọn pé kí tiẹ̀ ló ń jẹ́ Islam kí ni ìjẹ́ mùsùlùmí so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tẹ bá pàdé gbọ́n ìyá tó ń ṣàṣàlá tún wọn bàbá yẹn ẹ̀yìn béèrè lọ́wọ́ wọn wọn ò mọ question méjì mẹ́ta àwọn tó tún wá jẹ́ ọ̀dọ́ náà tẹ bá pàdé wọn ẹ ka Kùránì kan fún wọn wá lọ́wọ́n gbọ́ rí so nǹkan tá à ń sọ ni tẹ tó ṣe nǹkan ẹ wá díẹ̀ kẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹ̀wọ̀n bọ̀dá yín ká ẹ lè wá sókè so kẹ́ wá ṣàlàyé àti akéwúdádé àbí afáìgbà yẹn ẹ má jẹ́ ẹ má jẹ́ comment warrior ẹ wá sókè kẹ́ wá dáhùn. tí yẹn náà bá. àfà tó gbọ́n jù lọ wọlé nsìn ya ẹ kábà àfà. kì í ṣe àfà tó gbọ́n jù. kò sí jù ń bẹ̀.
ok àfà tó gbọ́n ok àfà tó the gbọ́n wise kí ló ń pè mí rí cleric ni cleric. àfáà tó gbọ́n jù náà ni àwọn tó kú ọkọ̀ gbọ́n sínú tí wọn. kò sí jù ń bẹ̀ so ẹ má fún ní qualification tí ò ṣe é jẹ. ok àfáà tó gbọ́n. bàbá ẹ wò ẹ ká fìyẹn dẹ ká lọ sí ibi tá à ń lọ àwọn àti gbọ́ ẹ̀gbọ́n jù so nǹkan tá à ń béèrè ní ẹ tiẹ̀ kí wa náà sàlámà mo ti lẹ́kùn. kí ẹ ń sọ̀rọ̀ lọ ni mo kí gbogbo ilé yà wa sàlámà lẹ́kùn. ẹ wá lẹ́kùn sọ̀rọ̀. yà kíkí tá a máa ń kíra wa ń bí ní àbọ̀rúbọ̀ yìí so ẹ pé mo ṣe ti yín mi dẹ̀ di Islam tẹ bá ṣe tiwa náà kò mí nípa ti di tiwa. ẹ jẹ́ ká tiẹ̀ lọ síbi pọ́ìntì gangan. ẹ máa kí wa náà dẹ tó bẹ̀rẹ̀ pọ́ìntì ẹ kí wa fẹ́ lọ bí pọ́ìntì. mo kí gbogbo ilé o. àbọ̀rúbọ̀ yìí la máa ń ṣe mí bá àbọ̀rúbọ̀ yìí. mi ò ní lè ṣe yẹn ẹ jẹ́ kí n dágbére. ṣé báwa ṣe sàlámù àlékún sẹ́yìn ṣé èyí dẹ̀ gbé ọ̀rọ̀. Ades ẹ má máa ẹ ẹ tí ò lọ́pọ̀lọ́ ló ń bá adáwọ̀ lọ́pọ̀lọ́ wọn. wọn ṣe kọ́ bọ́lẹ̀ olóhùn ṣéèkì òṣìwò má lọ kọ́ ṣe alumílíọ̀n àbí kò máa ṣáárín. Ades ní láti mọ̀ sọ pé wọ́n ní ẹni tí ò ṣe kakàn já bọ́lẹ̀ ká máa ṣètò lọ ẹni bá fẹ́ wọlé so lè ṣe máa píríṣì pé ìwọ ló fẹ́ wá dìbẹ́ndà Allah àti Muhammadu Allah àti Muhammadu èmi ò mọ̀ wọ́n rí náà so ẹ ká máa ṣètò lọ ẹjọ́. ṣéèkì máa bọ̀ náà ṣéèkì mo ti gbé ẹ wọlé máa bọ̀ Sheikh Abímbọ́lá Ajayi Ahmed Hamad bàbá ìfẹ́nilẹ́ nílẹ̀. ó wù kí n gbé wọlé mo láìkí bọ̀bọ̀ náà. Kí ló dé. ó kàn láìkí ẹ ní abiyamọ ló kọ́kọ́ họ ó ní ẹ má ṣe rìkwẹ́sì mi ẹjọ́. a bá post fídíò ọ̀pọ̀lọpọ̀ yọ̀ ló máa ń wá bẹ́ẹ̀ tó máa ń ṣe kéèbù ẹ máa bọ̀ wá sójú agbani. Tó bá ti wá rí wa lójúmọ́ wọn lè wọlé àmọ́ wọn bọ́ yìí máa ń ṣe nìyẹn. ẹ máa bọ̀ sójú agbani. àníṣe ó ní programu wọn tí mo bá pàdé àwọn náà wá lọ kóra wọn jọ ó ní ká máa jáde ká máa dìbò gbogbo táwọn olówó èkó sọ yẹ mo kàn ń wo ó wá káwọn lára burúkú lọ́jọ́ yẹn ni o ó láwọn náà máa jáde sí àwọn máa dìbò kí wọn mo fẹ́ rẹ́ nípa. èso bí yìí tí oníṣẹ̀ṣe tó máa jáde tó máa sọ̀rọ̀ tí irú aláǹkọrí yìí sọ ẹ máa gbọ́ o. láàdá fún ọlọ́dún ara rẹ̀ wọ́n fi ń rọrùn ọfẹ́ máa fi kọ́ láàdá fún ọlọ́dún ara rẹ̀. wọ́n yẹ wàá wá kí sarabalẹ̀ ẹ dákun ẹ̀yin obìnrin bolẹ̀ tí rí kẹ́ ẹ máa daṣọ ọkọ yín sí fi wọ́n sí machine gbogbo bẹ tí ń bá ń ṣe bẹ́ẹ̀ ọmọ àlòlé lálùbáríkà bẹ́ẹ̀ wọ́n sọ fún ọ má ṣe hà. aṣọ ọkọ rẹ ní o ọ̀rọ̀ anábì ni sallallahu alaihi wasallam ọ̀rọ̀ anábì ni àdìsí ni èmi kọ́ mọ sọ bẹ́ẹ̀ lọ́lẹ̀ wà. Akọ̀bí gbogbo lé. Ṣé ṣe rí pé ànábì ti ṣòfò báyìí? Gidi gan. Ànábì àdéhùn àwòfẹ́ pápá ànábì ò sọ bẹ́ẹ̀ mọ́. Okay, otherwise. Ànábì ti ṣòfò pẹ̀lú nǹkan tó sọ yìí pé àwọn obìnrin tí wọ́n ń fọṣọ ọkọ wọn ayé ànábì ti padà bàjẹ́. So ẹ jẹ́ ká wẹ́kọ̀mù Àfà Taofik. Yeah, later. Àti ready o. Oh yeah. Mr. Àfà Taofik wà ń bí, you can go on with. Àfà Taofik. Assalamu alaikum. Kíra wá ń bí Àfà Taofik. Àmọ́ alaikum salam wa rahmatullahi wa barakatuh. So ẹ lè kí àwọn náà báyìí máa ń kíra wá ń bí àbọ̀rúbọ̀ yìí la máa ń ṣe ń bí báyìí. Àbọ̀rúbọ̀ yìí. Àbọ̀ ṣíṣe. So ẹjọ́ ìbéèrè táwọn kọ́ níta tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó tó jẹ́ ìyàwó àlà nílé. Ṣé lè sọ dáadáa tí Muhammadu ṣe nílẹ̀ wa àti àlá? Dáadáa wo ni wọ́n ṣe tẹ́lẹ̀ sọ nílẹ̀ wa? Ànábì mú wọn wá lọ́gbà wa. A dúpẹ́ fún Ọlọ́run, a dẹ̀ dúpẹ́ fánàbí wa Muhammad nípa pé òun ló fi ẹ̀sìn Islam mọ̀ wá. Tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni a gbọ̀n sí. Gẹ́gẹ́ bí a ṣe fi kà nínú ìwé wa tí ń jẹ́ Al-Quran, ó sọ fún wa pé kul huwallahu ahad. Dájúdájú máa sọ fún wa pé ní ọ̀kan ṣoṣo ni Ọlọ́run ọba. Allahu Samad, ọba àjẹrónúkàn. Lam yalid kò bímọ, wà lam yulad ẹnìkan ò sì bí. Wà lam yakun lahu kufuwan ahad. A sì lè sọ pé ní ẹnìkan báyìí ni a fi máa wé Ọlọ́run ọba àdékẹ́ọ́lá. So in this case,
mo rí i pé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ni ẹ̀ ń bẹ ní ìkàlẹ̀. So when we are talking about comparative of religion, it's nothing like we should have. Your belief is your own belief and mine is my belief. So ẹ má bínú Mr. Taofik ẹ má bínú nǹkan tá a béèrè ẹ ti dáhùn àti pé nǹkan tẹ kà ń sìn ṣe mo pé nǹkan tẹ kà ló máa ń kà fókù àbó nǹkan nìyẹn tí a bá rántí gbogbo lé nǹkan tẹ kà ń sìn ló máa ń kà fókù kò dẹ̀ ní kankan ṣe pẹ̀lú òkú òun lẹ́yìn kà pé nǹkan táwọn bí mú wa so à ń wí ẹ̀ ń wí rù a ní dáadáa oní Muhammadu mú wá sílẹ̀ Yorùbá àti Allah a béèrè comparative lọ́wọ́ yín àwọn ò ṣe comparative àwa ń ka Quran àtàdí sí ń bíbá yín a dẹ̀ ń túmọ̀ ẹ̀fọ́hùn èèyàn dáadáa o lànà bí àti Muhammadu ní so mo rí pé yẹn kan sọ̀rọ̀ sí yín létí ń bẹ̀ yẹn a wà pẹ̀lú yín sà. gbọ́ nǹkan tó ń béèrè lọ́wọ́ yín ni. ẹ ní sùúrù ẹ̀yin mélòó lè wá. ẹ gbọ́ nǹkan tó ń béèrè lọ́wọ́ yín. mo gbọ́ wọ́n ní pé dáadáa wo ni ànábì wa Muhammad sára dáadáa wo ló mú wa fún wa nílẹ̀ Yorùbá wa. àbí bẹ́ẹ̀ bí ò bá bá tán á bá rọ̀bá. bẹ́ẹ̀ni gbogbo àná tàbá tábà wá ń sọ̀rọ̀ nípa ànábì wa Muhammad sára gbogbo ayé pátápátá ni Ọlọ́run rán sí fil alamina innaka hamidun majid so gbogbo ayé pátápátá lọ́lọ́run rán sí. Tá a bá ti ń sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ Yorùbá a rí pé nínú àwọn ìwé tí a kà so a lè rí ká padà lọ sí ilẹ̀ Mẹ́kà. So gẹ́gẹ́ bí àwa ṣe kà ní secondary school days. àmọ́ nǹkan tẹ̀ ń fọ àbíyá bàbá ni àbí kò lò a ní dáadáa wo ni ànábì ṣe dáadáa wo làálàá ṣe nílẹ̀ wa ẹ̀ ń sọ ẹ fẹ́ ìtàn yìí kan lọ Mẹ́kà bẹ́ẹ̀ kí ní kan tẹ̀ kàn secondary school ṣé ẹ gbọ́dọ̀ náà sọ dáadáa wo ni Muhammadu ṣe ẹni sùn dáadáa wo ni Muhammadu ṣe nílẹ̀ Yorùbá dáadáa wo làálàá ṣe ẹ̀ ń sọ pé ní secondary school ní kinní kan ọ̀rọ̀ tẹ́ ń sọ òye wa náà láìpẹ́. Iṣẹ́ àgbẹ̀ tá à ń ṣe mọ̀lú dáadáa. So funny. ẹni tí gbogbo ẹni tí ó bá gbọ́ Yorùbá ló máa mísì nǹkan tó ń sọ o èyàn àwọn tó wà mẹ́yìn ń sọ sáfà ilé ti pé ẹ sọ fún wọn pé iṣẹ́ àgbẹ̀ tá à ń ṣe màálù tá à ń dà ànábì ló mú wá ṣe rí pé tàbá sọ pé orí àwọn Muslim àfa àwọn ọlọ́kàn tẹ̀lé wọn mọ́ dò ilé mọ́ṣáláṣí làwọn tó ń sọ̀rọ̀ yìí wá o wọn ò dẹ̀ rí nǹkan ẹyọ kan sọ ànábì ó ti ṣe ẹ̀sìn pẹ̀lú àlá tí wọn bá lọ́rọ̀ sọ ká já wọn bọ́lẹ̀kẹ́ lómi wá sókè. ẹ má bínú àwọn ọmọ tó kó kúrò ń gbà sílẹ̀ abẹ́ mọ́ṣáláṣí náà ń gbé àwọn ọmọ tó ń fẹ́ tán dànù yẹn ni wọ́n ń ṣe máa lùbáríkà. ṣe rí Ọlọ́run ò rán ànábì sí ilẹ̀ Yorùbá àwọn àfáà tí wọ́n lọ gba ẹ̀sìn wá ni Ọlọ́run ti ẹnu ànábì ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run àtànábì fún wa ṣùgbọ́n pé kí lọ́lọ́run rán ànábì sílẹ̀ Yorùbá fún Ọlọ́run rán ànábì sí Yorùbá o ṣùgbọ́n àwọn àfáà látẹnu ànábì àtọlọ́run la fi mọ̀ pé èèyàn kan wà tó ń jáná Muhammad. àfáà gbogbo wa la mọ̀ pé ànábì ò wálẹ̀ Yorùbá bọ̀ ìbéèrè tá ń béèrè ni pé kí ni dáadáa tí ìsìláàmù ṣe nílẹ̀ Yorùbá kí ni kan dáadáa. ẹni tó ní mo kérésì yẹn òun gan ti ya wèrè. òun náà ó ya wèrè lóòótọ́ ni àṣẹ ni. tó bá sọ pé mo kérésì ó ya wèrè ọmọ rẹ̀ ya wèrè. ẹ má wo bẹ̀yẹn o pé mo ti bá yín bú wọn padà ẹ má wo bẹ̀yẹn so nǹkan tá à ń sọ ni pé kí ni nǹkan dáadáa lè tọ́ka sí nílẹ̀ Yorùbá pé tí o bá ń ṣe ọlá ìsìláàmù a lè ní nǹkan yẹn nílẹ̀ Yorùbá kí ni nǹkan dáadáa tí ìsìláàmù ṣe fún wa nílẹ̀ Yorùbá. tó ń wúlò fún tẹrú tọmọ. What benefits has Islam brought to Yoruba land? mo ń bọ̀ o ẹ fún mi ní some minute o ẹ ṣe sùúrù. tòkàn tó wá ẹ̀rí jáde. ẹ ní sùúrù àkànbí ọlọ́ba. Yes sir. ó dàbí pé ṣèyíkì wa mú wa ṣeré ni. mi ò mú yín ṣeré Mr. Yomi. mú wa ṣeré tó bá fẹ́ wà ṣeré a máa fórí wọn mọ́ kábà ni.
tó ṣe tó jẹ́ kí àlejò wa kó máa ṣàlàyé nǹkan la fẹ́ mọ̀. So Allah ti ṣàlàyé ṣé kì máa máa jẹ́ kí ṣàlàyé nísìn ó busy tẹ́lẹ̀ but ó náà ti ready he said he's ready so. Okay so baba ẹ jẹ́ ká lo àkókò àlejò wa. ara tí Islam mú wá fún wa nílẹ̀ Yorùbá náà ni pé ká lo ìfẹ́ láàrin ara wa. Ipa wo nífẹ̀ẹ́ láàrin ara wa tẹ́lẹ̀. A nífẹ̀ẹ́ ara wa tẹ́lẹ̀ kí Islam tó dé ìgbà tó dé ni wàhálà dé. Rárá o a sọ pé kò sí ìfẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí Islam tún dé nífẹ̀ẹ́ yẹn tún wá gbòòrò sí. ẹni sùúrù ẹ jẹ́ ká no kò sí ìfẹ́ nígbà tí Islam dé Boko Haram ló mú wá Boko Haram. bàbá àbámi Sáyọ̀mí tó bá ti sọ̀rọ̀ báyìí ẹ mọ̀ báwọn mú vaasi wa àwa vaasi làwa máa ń fún wọn padà gbogbo ilé ẹ lọ wo Quran 9:23 Allah sọ pé tí bàbá ẹ ìyá ẹ ẹ̀gbọ́n àbábúrò ẹ tí wọn bá ṣe Islam tí wọn bá ń ṣe Islam ó ní kó má bá wọn ṣe ó nítorí àwọn ni ọ̀rẹ́ ara wọn ó lẹ́ni ẹ̀kọ́ ni wọ́n. ó ti lọ ẹnu bàbá ẹjẹ sọdẹlẹnu mọ máa mọ so ṣé irú nǹkan tí ìfẹ́ tí Allah mú wá nìyẹn ṣé ẹrí pé lórí burúkú ni Allah àti Muhammadu bá yẹn so bó ṣe máa ń kanta wọn nìyẹn torí àwọn tó máa wá sọ̀rọ̀ yẹn wọn ní evidence táyì àwa bá ti fún wọn bá yẹn so kò sí nǹkan tó fẹ́ sọ mọ́ so àlejò wọn bá wa kábì kan síta Kùránì kan tí mo rí tí ó yé mi ni pé àríbì kan tí Allah fi ń fira ẹ̀ ṣépè Allah wife are you with me Allah ń fira ẹ̀ ṣépè níbì kan pé ẹ jẹ́ ká Kùránì yẹn ni Quran 70:40 Al-Ma'arij so Allah you can translate to Lone Rider Allah ló sọ̀rọ̀ ni Allah ni so I do swear by the Lord of all the points of sunrise and sunset that we are truly capable Allah lóhun búra pẹ̀lú Ọlọ́run ibi tí òun ti ń dìde ṣe ń gbọ́ ibi tóòrùn ti ń dìde àti ibi tóòrùn ti ń wọ̀ torí dájúdájú atójú ẹ̀ akájú òṣùwọ̀n so Allah ń búra fún ta níbẹ̀ yẹn àkọ́kọ́ so dájúdájú Allah náà mọ̀ pé àwọn kan tún wà tó jù òun lọ so ibẹ̀ yẹn tí Lone Rider bá lè bá wa tàn mọ́lẹ̀ sí fún wa Allah ń búra ń gbéra ìṣépèpè òun búra pẹ̀lú Ọlọ́run so Allah náà tún ní ọ̀gá so Allah I hope you understand you can tell Lone Rider to explain that please. Okay, ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ náà so ìbéèrè mẹ́ta láti ní nísìn so ká tó translate verse yìí so first question tí abi Lone Rider so Lone Rider the first question for you is why does Allah use we in the Quran? Is it for a sign of respect or is he referring to him and the angels? So we'll explain that one first and then we'll move on to the last two questions. Okay, so according to the biggest scholars, and especially the scholar Ibn Kathir in his book, The Beginning and the End, sorry for the noise a little bit, I'm on the street, I'm so sorry. So he says that Allah used the term we, talking about himself, it's a sign of, like he said, like glorification to himself, because he's God Almighty, so if he used the word I, it would not be as glorious as the word we. And also in the Arabic, when a person want to talk about himself as a glorious person, he gonna start using the word we instead of I. So it's just a matter of glorification and in a way a matter of narcissism. Olówó ṣe understand nǹkan tó sọ. Gbọ́ nǹkan tó ń sọ díẹ̀ tó ká ìwé pọ̀ ń bẹ̀ ni. Lone Rider sọ fún wa pé okay you can explain. No, so ní pé according to scholar ìdí tí Allah ṣe máa ń lo we ni kó fi glorify ara ẹ̀ mọ́ because mi mo ṣe máa tún Yorùbá sorry. Wọ́n ní Allah ìdí tó fi sọ pé àwa Ọlọ́run ni pé ó fi ń gbéra ẹ̀ tóbi ó fi ń gbéraga so Allah ń ṣe gbéraga wájú àwa a máa lẹ̀ lóko pàgbẹ̀yìn. Wọ́n láàlá pé nǹkan tó ń sọ yẹn pé ó ń ṣe gbéraga so ibi tí a tún fẹ́ mọ̀ ni pé kí ló dé tó fi búra tó ní òun fi àwọn Ọlọ́run kan búra so Allah náà tún ní ọ̀gá. So the second one, Lone Rider, is this verse up here, Quran chapter 70 verse 40. It says, so I do swear by the Lord of all the points of sunrise and sunset that we are truly capable. Who is Allah swearing to? Because to me, it makes it sound like maybe there's something higher than Allah.
maybe better than Allah. So if you can maybe give us an explanation to this verse, who is Allah swearing to? Because there's another verse that says Allah bears witness. Allah takes shahada by himself. You understand? So who could Allah be possibly swearing to? Himself? Absolutely understand. It is one of the things, the dilemmas that most scholars had in Islam when Allah used other gods to swear, or when He said that I bear witness of other gods. So about that verse, it's in Surah Al-Ma'arij, verse 40. So what Ibn Kathir says about that verse, it says that the meaning, the one who created the heavens and the earth and made the east and the west, he is the one who subjected the stars, causing them to appear in the eastern parts of the sky and vanish in the western parts of it. So the point of this statement is that the matter is not as the disbelievers claim, that there is no final return, but it is like no reckoning, no resurrection, and no gathering. Rather, all of this will occur and come to pass. There is no way of avoiding it. So apparently, Allah in this ayah, when He uses the word that I'm gonna swear with the God of East and West, He kind of just showed that He is that powerful, that rule all over the earth from west to east, and since He is the only one true God that created everything, it is okay for Him to use that kind of swearing, and it is not allowed for us to use that. For example, also you're gonna find God use figs to swear with, or He gonna swear with the sky, and this is like His criteria, the things that He is only specialized with. This is again according to Ibn Kathir and according to Tabari, both of them. Okay. To be honest, Oko Sam Benikweala ni Igberaga just by what is explained. Beni Oko proud ni and ni Oyinbo amakpe ni narcissist. That is the characteristics of a narcissist. And what offer control. They don't see anybody past themselves, basically. So according to the scholars, to be honest, one nin koko son nipa oko ni pe Allah le se bó ṣe fẹ́, basically. The question ne bó bá ṣe fẹ́ swear ló ṣe fẹ́ swear. So but me feel beni pe nǹkankan wà hidden níbí báyìí, then that way there's more gods than Allah or bigger gods than Allah. Allah is weak and Allah is useless. Thank you so much, Lone Rider. Thank you for that. Mr. Wala. Thank you. Is Mr. Walatek a Muslim? She Muslim ni? Muslim ni mi. Yeah, Saudi no. Ekale. So, kini nǹkan tí Mohammed àbí Ànábì mú wá tó different sí ilẹ̀ Yorùbá, you know? Kí ló mú wá tó special than so ẹ jọ̀ọ́ ẹ má bínú o, màá dáhùn question yìí, but mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kankan ni pé ní Yorùbá ń ẹ ṣe àbọrúbọyè. Why now? Ṣé bí ẹni tó bá wé kálukú ní ó lè bí mo ti sálámà sí yín náà. Nǹkan táwa bí ń kíra wa ń bí báyìí nìyẹn. Àwọn afọ orí ẹ̀ mọ́ kábà ni. Kọ̀lọ̀ kú dànù sí kábà. Ìtọ́ àwọn ẹgbẹ́ ò rí. Tó tẹ́ ibi tó pọnú dé, ó ń sálámọ̀ ibi tí ìlú tí mi ò dé rí. I've never been to Saudi Arabia, I don't know anything about them. Òfin kí èmi ọmọ ìyá ẹ̀ tí mo jẹ́ Yorùbá, o ò lè sọ síngú àbọ̀rúbọyè. Orí àwọn alábí ti burú. Ayé orí yóò ti burú, ayé yín bàjẹ́ níbi eégún tó ń léwèrè. Obama ẹ káàbọ̀. Yeah. Ní kúkúrú wa alaikum salam. Ní kúkúrú ohun tèmi fẹ́ sọ fún yín tí màá kó lórí ètò yìí wípé ẹ ṣàbọrúbọyè. Ẹ ṣàbọrúbọyè kẹ́ gbóhùn sókè ẹ má rọ̀ àlè yín sámégbádá ni. Ọ̀rọ̀ ọmọlúàbí ń bí. Àwa ti gbé yín wọlé àti pọ́n yín lé ẹ ṣàbọrúbọyè. Ẹlẹ́yin ò lè ṣe. Ta ló ń bu yín ara máa fórí yín mọ́kà bá ṣàbọrúbọyè yìí.
tí káàbọ̀ kì í ṣe léyìn ni níbi tẹ nígbàgbọ́ nìyẹn ọdẹ kẹ máa dúpẹ́ bá la máa forí yín mọ́ káàbà ni lórí ibi tẹ nígbàgbọ́ sí náà nìyẹn a sì bẹ́tà ká èdè fọ́ orí yín mọ́ bẹ́ẹ̀. ẹ̀dẹ̀ ń gbàdúrà kẹ kú síbẹ̀ ẹ̀ ń gbàdúrà kẹ lọ kẹ má bọ̀ àbí. ẹ̀wọ̀n tó dẹ̀ lọ náà ní bọ̀ láṣẹ ọlọ́run bẹ̀rẹ̀ mi wọ́n máa bọ́ sí wọ́n máa sí wọ́n bí ẹran. ẹ máa sábọ́ láti wà rí bẹ́ẹ̀ ó máa dá o ká máa dínkù. ẹ̀kọ́ tiẹ̀ lọ́mọ́ṣẹ́ lọ bíi 10 mílíọ̀nù wọn kú dànù kọ́ bò wọ́n síbẹ̀. wọ́n á lè fojú kànú bí. Sheikh abọ́rúbọyé o. abọ́rúbọyé o ṣé lè ké bá tún ìdí fẹ́ lò báyìí. Don't write that. Thank you so much. Thank you. I know there's a language barrier as well. It's not easy. We are very, very sorry. I got carried away when I was speaking about sometimes. ṣé kí n bá sọ̀rọ̀ kọjá wọn bọ́lẹ̀ náà. ṣé ìṣe sọ̀rọ̀ ni. kọjá bọ́lẹ̀ náà ṣé wọ́n. Emma Bolokyo. Allah's wife is hungry for you people. ẹ bá wa ṣàbọrúbọ yìí la máa ń kí. ẹ ṣàbọrúbọ yìí náà tó gbóhùn sókè Ahmed Cash ẹ̀yin lè gbóhùn sókè tó ṣe tán. Hello, ẹ lẹ́sẹ̀ ń gbọ́ mi nẹ́tíwọ̀kì ẹni ò wá òkè. ẹ bá wa ṣàbọrúbọ yìí Sheikh. Brother Ahmed à ń bọ̀ ẹ̀yin ti jọ àbọrúbọ yìí à ń bọ̀ afẹ́mọ́ fi ta máa ṣẹ́ orí ìka Sheikh mọ́. Sheikh ẹ bá wa ṣàbọrúbọ yìí. Bọ́dá mẹ́tẹ̀ máa sọ sí lọ ẹ jẹ́ kí wàá mẹ́tẹ̀ máa sọ lọ. ẹ gbóhùn sókè. mo ṣe àbọrú àbọ̀ yìí lẹ́ẹ̀kan sí. gbogbo àtọ́ àtúrò òwúrò. ṣẹ́rí ní tèmi mú wá tèmi fẹ́ sọ pé púpọ̀ nu gbogbo wa inú Islam ló bí wa sí. so ṣẹ́rí ó kọjá òye ọmọdé pé kí ọmọdé kókó déédéé jókòó lọ́jọ́ kan kó wá rò pé ilé ike tó ń rán ẹ lọ most things tó sọ níbẹ̀ àti ibẹ̀ gan ló ti ń ní question bọ ìbẹ̀rù bójú. olè dáràn olè ò dáràn jọ sorry there's a. ọ̀lẹ. so bí mo yẹn sọ lọ ìbẹ̀rù bójú kó máa bá ọmọdé pé n tẹ̀ ń kọ́ mi yìí mo ní question bọ̀ wọ́n tún máa jẹ́ kó máa yé wa nínú wáàsí pé ó tún ní ojú question tá lè béèrè o torí ó ní ìran ó náwọn ọ̀ràn kan tó yẹ pé question lọ béèrè jù tọ́lọ̀ fi pa wọ́n run. so understand so ó ti gbìyìn ẹ̀dẹ̀mọ̀ ẹni tí ó bá fẹ́ kí nǹkan lọ fà àti kékeré ló ti máa gbé nǹkan yẹn. kí ẹ tó lọ síwájú sà iná wo ni wọ́n béèrè question tọ́lọ̀ fi pa wọ́n run sà. ẹni ó níbi tẹ́ni yìí ń gbọ́rọ̀ lọ ẹjí kan ṣubú. ṣẹ́rí bí mo yé ń sọ gbogbo àwa tá wà ń lé kí ó àwa tá ti lọ lé kí ó tó ní àwa ṣe wòlímọ̀ tá sábì ẹ̀mẹ́ta àwa báyẹn a máa mọ ìtàn tí mò ń sọ ẹ̀ understand ṣẹ́rí bí sample àfa kan tẹ post lẹ́ǹkan tó sọ̀rọ̀ wá sí ni wọ́n kọ́ dédé sọ ìtàn fún yín understand wọ́n kọ́ dédé sọ fún yín ẹ ní mọ bẹ́ẹ̀ má because tó bá ti ń béèrè question jù ó máa di ọmọ tó máa máa question jù ó máa di ọmọ tó máa máa lé bọ́ta pé o ti ń béèrè ní tí ò yẹ kó máa béèrè bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ mi ó yẹ kí n lè sọ fún yín bọ̀ àmọ́ bọ́yẹ ti fi kọ́ wa get bọ́yẹ ti fi kọ́ wa gbọ́dọ̀ béèrè question jù ó yẹ kò bá wùn mí kí n lè dá yín lóhùn pé ìran báyìí lọ ni ìran náà àti pé tí bá lè dá yín lóhùn bẹ́ẹ̀ náà ṣé àwọn historian máa lè track record yẹn pé lóòótọ́ ni bẹ́ẹ̀ pé ọlọ́run mọ̀ pa àwọn èèyàn yẹn run torí pé wọ́n ń béèrè question lọ́wọ́ ànábì tó pè nǹkan kan lọ́lọ́run fún wọn. so mo dá bàbá mi yẹn lóhùn bí mo yẹ wá ń sọ lọ
ṣe rí ọ̀rọ̀ yìí inú mi dùn lóòótọ́ lórí gbogbo tẹ̀ ń ṣe àwọn ẹlòmíì máa rò pé bóyá ẹ ti máa ń bè bújù ẹ ti máa ń bè bújù ẹ ti máa ń bè bújù ṣe rí olóye onílàákàyè tó jọmọ bíbí inú Yorùbá tó bá gbọ́ àwọn nǹkan tẹ̀ ń sọ ojú àálà iye àṣí òun náà wá mọ̀ pé òun náà ń ṣòpònú lóòótọ́ torí ọkàn òun sọ fún òun gbà kan pé n tó ń sọ fún mi yìí ṣó lóòótọ́ ni ìgbà tẹ́ sọ fún mi pé tí báyé ń kú báyìí ni àwọn màláìkà máa sálámọ̀ sí mi nù sàárè lọ́mọ máa sọ arábìkì fún mi tí mo bá dẹ̀ lè dáhùn ìyá mi bẹ̀rẹ̀ nìyẹn. wọ́n dá ta ni ó ń jẹ́ ẹni tí ó ní ọpọlọ bójú ọmọdé lẹ sọ ọ̀rọ̀ ẹ̀ fún tí ò ní píkì pé màláìkà ò ṣe ní sọ èdè Yorùbá tèmi tí mo gbọ́ tí mo máa ń sọ. tẹ́ma ní ìyá mi ti bẹ̀rẹ̀ láti bẹ̀ nìyẹn àwọn tí ó wàá ṣe Islam kó tó di pàànà bíi dé nǹkan ẹni gbogbo wọn máa wọ náà ni understand ṣé àwọn kankan wà nílé ayé tó yẹ pé èèyàn ń yan bàbá tó bíyàn èèyàn ń yan ìyá tó bíyàn èèyàn dẹ̀ ní yan irú ẹ̀sìn tó fẹ́ bá lọ́wọ́ àwọn tó bí ẹ ò níyàn ó máa dé bá ni kó dẹ̀ tó sọ pé kò tẹ́ ẹ lọ́rùn kó tó sọ pé kò tẹ́ ẹ lọ́rùn wàá dàgbà wàá tó lè fọwọ́ sọ̀yà wàá tó máa bọ́ rẹ. ṣẹ́rí tẹ bá wo gbogbo orúkọ tá à ń lò online tẹ bá ń wò ìmíì ni wàá máa lo nickname ẹlòmíì máa lo orúkọ àbísọ ẹ̀ gangan àkànbí gangan ní orúkọ Yorùbá tó fún mi Ọláyínká ni mò ń jẹ́ bọ́ Mohammed orúkọ súná ni. Understand so ibi tí mò ń lọ gangan nìyẹn ni pé àyàn many things ṣẹlẹ̀ ibi tí nǹkan yìí ti ṣẹ̀ wá ni pé ìṣẹ̀ṣe ò kán pa pé dandan ọmọ mi gbọ́dọ̀ kọ́fá ọmọ mi gbọ́dọ̀ mọ́fá kó mọ gbogbo dùn bọ́ wọ́n ti sọ di nǹkan tipátipá nínú ẹ̀sìn pé gbogbo ọmọ mùsùlùmí tẹ́ bá ó gbọ́dọ̀ lọ lè kéwú. So ṣe rí gbogbo odùfá kọ̀ọ̀kan a ṣe ń fi tipátipá mọ́ ni ìmí ni ọmọ Yorùbá mọ̀ kọ̀ọ̀kan èmi tí mo yìí ń bá yín sọ̀rọ̀ limited ni tí mo mọ̀ pa Yorùbá school gan ò kọ́ wa ilé kéwú wọn sọ fún wa pé babaláwo pé bákan ni wọ́n pọ́ máa ń bẹ́rí ara wọn ni èyí tó sọ fún wa láti kékeré la mọ̀. bàtà dàgbà la mọ̀ gbérò ni. bàtà dàgbà la mọ̀ ibi tí mò ń lọ gangan nìyẹn gbàtà dàgbà ló ṣe ń yé wa ṣe gbogbo ìmọ́lẹ̀ tẹ́ ń tàn yìí bí mo yẹn sọ lẹ́ẹ̀kan pé ẹlòmíì máa rò pé ẹ̀kan ń bú irọ́ ẹni tó bá lóye tó ní làákàyè máa mọ̀ pé ń tẹ̀ ń sọ yìí ẹ fi ń ṣí wa lójú ni ń tẹ̀ ń sọ yìí ẹ̀yin bàbá mi tẹ̀ wá ń bí ẹ fi ń ṣí wa lójú ni ṣẹ́dẹ̀ rí èmi dẹ̀ tún rí i pé ìṣẹ̀ǹbáyé ìṣẹ̀ṣe wa àfi tipátipá kì í bára wa jàgan lórí òòṣà wa pé Ògún lèmi ń bọ owó gbọ́dọ̀ máa bù èṣù à ń ṣe gbogbo àwọn tó gbẹ́sìn ìwà ìwọ̀n wa yìí tá à ń sọ yìí gbogbo àwọn tó gbẹ́sìn àjòjì wa yìí ló ń bára wọn jà bọ́dẹ̀ ṣe ń ṣe nù ran wọn nìyẹn látọ̀ ọdún mọ́dún àwọn òdẹ̀ ní rẹ́kọ̀dì yẹn ń bí pé nǹkan kan dájà lẹ́nu ilẹ̀ Yorùbá o òòṣà ni o pé ibi ojúbọ kò sí yẹn àgbọ̀rí nù tán bọ́n ti parọ́ jìnnà fún wa wọ́n bá pé ìṣẹ̀ṣe náà gba ìṣẹ̀ṣe mi rí nírí pé ìṣẹ̀ṣe ní pé ẹ gbọ́dọ̀ takò èyí sì ni oníṣẹ̀ṣe ṣe ń bọ̀ tà mo bìlí pé àwọn bàbá yẹn ní maturity gan wọ́n ń sọ̀rọ̀ bọ̀ ó fa nǹkan tó jẹ́ problem fún adèní àwọn bàbá yẹn ń sọ̀rọ̀ tó ráwọn afọ́ọ̀ṣẹ̀ máa bú ṣẹ̀ṣe. Brother Ahmed ẹjú ti lẹ́kùn ibi tẹ́dé yẹn díẹ̀ sẹ́mọ̀ nǹkan tí àwọn oníṣẹ̀ṣe ò fi jáde pé a fẹ́ máa ṣe wáàsí ẹ wá gbà fa ẹ wá gbà kankan ẹ understand Amẹ́ríkà ò lè jáde kó máa sọ pé kí ọmọ Amẹ́ríkà kó tó wá gba àṣà àti ṣe Amẹ́ríkà náà wọ́n mọ̀ pé nǹkan yìí ìkan wa ni tó bá ń wẹ̀ o lè lọ ọmọ onífá ẹni tó yẹ kí bàbá ẹ̀ onífá ni ó lè pé òun fẹ́ lọ ṣe ẹ̀kọ́ eégún tòun ó lè pé òun fẹ́ doníṣọ̀gbìn àforúbọyè ìkan tó bá ń wù ló máa choose ẹnìkan òun bá ìkan wá ní nǹkan yìí so àwọn arájọ máa tún ṣe gbogbo àtọ yín bàbá kò ń ṣe pé oníṣẹ̀ṣe máa gbé microphone jáde ní sọdún máa sọ pé ẹ wá gbẹ̀sìn ẹ wá gba èdè Yorùbá àbí
Amẹ́ríkà máa jáde ọba ní ẹ wá gba èdè ẹ wá gba English ẹ wá gba kíní kan. bẹ́ẹ̀ ni òótọ́ lẹ sọ nǹkan tèmi fi sọ pé àwo ń ṣe bọ̀yìn táwọn pípù yìí ń ṣe ni ìtọ́ ń ṣe ni. ìgbà tó ti di wèrè sún wọn ní tí wèrè bá sún kò giri ó máa wojú ẹni tó ń tì á ti rí i pé ṣọ́ọ̀tì yìí ti pọ̀ jù à ń gbọ́rọ̀ yín ẹni sọ̀rọ̀ ẹni pé yẹn ń sọ̀rọ̀ lọ́wọ́ ni à ń gbọ́rọ̀ yín. so abọ́ òyìnbó ṣíṣe. ẹnìyẹn gan èmi ò rí o. internet wọn bad ni you can't hear us. so àwọn bàbá wa ń gbà yẹn náà ó wù wọ́n pé káwọn máa ṣe báwọn àfààyàn bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ ṣe fún wọn bímọ nílẹ̀ Yorùbá èdè Yorùbá náà máa fi tọ́ dàgbà the next thing ni pé ẹ fi àṣà àti ṣe Yorùbá ẹ fi tọ́ pé eégún tá à ń gbé nílẹ̀ Yorùbá wọ́n ń gbégún lu Germany bíbà yìí náà kò dẹ̀ papọ̀ mọ́ra wọn wọ́n ń gbégún l'Amẹ́ríkà wọ́n ń gbégún ní Italy wọ́n ń gbégún Saudi náà tẹ́ bá wo eégún Saudi òun ni ẹlẹ́hà kúlárí yẹ pé eégún tiwa nílẹ̀ Yorùbá lẹ́ ń bàjẹ́ so àwa náà dẹ̀ nídìí kan láti ta nǹkan fún àgbáyé báwa náà sì kó wa lọ Saudi náà kó wa lọ sí Israel irú ọdún eégún ọdún ìgúnnu ọdún ẹ̀yọ̀ àti ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá jẹ́ pé ẹnìkan ò nídìí láti polú ẹ̀sìn Yorùbá fún wa ibi tó bí wa jẹ́ kó fi wò wá dàgbà ni tó yẹ pé nǹkan ẹ̀ làwọn náà bá dúró tì nǹkan ẹ̀ làwọn náà máa ta fún àgbáyé lẹ́nìí a máa fi ṣe ohun ọrọ̀ ajé wa ẹ understand bẹ́ẹ̀ wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́ làwọn náà wá wò pé tẹ́ bá bà gbogbo àṣà wa jẹ́ kí ni kó kù fún wa kí la fẹ́ fi ṣàpèjúwe ara wa àsọmọ Nàìjíríà àsọmọ Yorùbá tẹ́ bá bà gbogbo ẹyẹ eégún ẹni ká kólẹ̀ ẹ̀yọ̀ ká kólẹ̀ Ifá ẹni ká dànù ká máa gbé Kùránì ordinary story book tẹ́ pé inú ò lè máa rún yín kẹwọnú súrà Kùránì lọ kẹ find out pé ẹ̀ka súrà yìí inú yẹn máa fi yín lẹ̀ ogun dé nísìn kò sí súrà kan tẹ́ máa kà tó máa yìnbọn fún yín pé kó bá wọlé so kí ni ìwúlò lọ́jíkà náà gbé tò kalẹ̀ pé ohun tẹ̀yìn àfa ìtẹ́fi lè ba àṣírí àwọn baba wa jẹ́ yìí Kùránì tẹ́ wà ń polo fún wa gangan yẹn kí ni àǹfààní tó wà ń bẹ́ẹ̀ kí lóríire tó wà ń bẹ́ẹ̀ kí ló wúlò fún yàtọ̀ sí kí n ṣe àwọn sọ́bí láì mi náà ṣe tọ́ ní ìráyé kí n ka èdè arábíkì kí n máa túmọ̀ èdè arábíkì fáwọn ìran mi ní Yorùbá kí n tẹ̀ máa bí kọ́ mọ mówó wá kí n máa gbowó lọ́wọ́ wọn kí n máa fowó yẹn kí n máa gbà kí n máa kójọ kí n máa fi build future mi àfi future àwọn ọmọ mi láwọn gbogbo kan yóò make sense ẹ wo gbogbo àwọn àfáàyàn látòrí àwọn bàbá wọn tó fi dérè tó kéré jù lẹ́yìn nílùú Ìlọrin wọn ò ní sí ọwọ́ kọ̀ọ̀kan pàtó tó ń ṣe wọ́n ń tọrọ jẹ kiri ni ìdílé mọ̀fèdè lédè ṣé èèyàn la fẹ́ máa ṣe ni ẹ wo China àti ìgbà kan gbọ́ gbàdáwà náà sì kéré bíi 20 years ago 25 years ago àmọ́ condition tí China wà táwọn brother wa máa sọ fún wa pé China ebi ń pa wọ́n ń kú wọ́n sí gbogbo ẹ wo China lẹ́nìí China is the best country in the world China wá ti ní ìdàgbàsókè débi pé wọ́n ti ń sún America sí court báwọn fẹ́ gba war power lọ́wọ́ wọn níbo nìrẹ Yorùbá wà àwa gangan dájọ́ ọmọ Yorùbá mọ̀ pé a ní ọgbọ́n a ní òye a dẹ̀ ní ìmọ̀ because a rí àwọn brother àwọn sister tó ń ṣe dáadáa outside country wọ́n dẹ̀ ní àti lílà àti kẹsàn-án ròde so àwa náà ń rí appearance yẹn pé ọmọ Yorùbá a ní ọpọlọ nílẹ̀ adúláwọ̀ yẹn tó máa ń sọ̀rọ̀ tó bá wá ọpọlọ tó wá ìmọ̀ tó ọ̀bá rí tó bá délẹ̀ Yorùbá wọn á rí ìmọ̀ yẹn kí lè àǹfààní tá à ń jẹ́ látara ìmọ̀ táwa ní ju pé ká fi gbé àṣà àti ṣe wa ká fi gbé lárugẹ kí gbogbo àgbáyé kó bá wa tẹ́wọ́ gbà ẹ understand a ti lọ Saudi Arabia láti ọdún yìí more than 200 to 300 years tá a ti ń kó owó ilẹ̀ Yorùbá tá a ti ń kó lọ fún wọn Saudi Arabia ń dá sí ni owó tiwa tẹ káwọn fi ṣàǹfààní sílùú tiwa yẹn a ṣàǹfààní kankan fún lu àwọn kò lọ Saudi ẹ wo ọ̀nà gbogbo ọ̀nà tí àwọn àfáà tí ò wúlò yìí ẹ wo gbogbo ọ̀nà tó fi kó orí burúkú bá ìran wa ó wá ṣe orí burúkú yẹn débi pé ìjọba Nàìjíríà lọ́dún yìí nísìn ó fún wọn ní 90 billion naira kí wọ́n tó kó lọ Saudi Arabia ẹ wá ní ká quiet ẹ là ń ṣépè fáwọn ọ̀kan wáyé téèyàn ò fi ní sí èpè fún àwọn olórí burúkú yìí
ìdí náà mo pé ó tẹ́ káwọn fi ṣe nǹkan dáadáa àwọn ọmọ tí gbogbo wa ń bí yìí kọ́ lè bá ìrọ̀rùn kọ́ lè dé bá nǹkan gidi àwọn ìjọba wa ò ronú àti fowó yẹn ṣe wọ́n á ń kówó yẹn fún àwọn kọ̀ọ̀kan lọ fi ṣe hajj 90 billion naira ẹ wo nǹkan tó yẹn lè ṣe ní Nàìjíríà wọ́n kó lọ Saudi sí ìmí inú wọn tó fowó yẹn ránṣẹ́ á gbé àìsàn burúkú á gbé wálé ni ìmí àkú sọ̀hún àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wọn ò ní mọ ibi tó ojú orí bàbá àwọn àbí ìyá wọn wà. So a lè dúró láti pe gbogbo ọmọ Yorùbá ṣàkíyèsí pé ẹ wake up èyí tẹ́ ṣe lóko ẹrú yìí ó ti tó ẹ padà sílé ẹ jí káwá gun polo nǹkan ta ní ẹ jí ká polo ẹ̀sán aráyé èyí tí ò bá da nínú nǹkan tiwa náà. So a lè dúró láti pe gbogbo ọmọ Yorùbá ṣàkíyèsí pé ẹ wake up èyí tẹ́ ṣe lóko ẹrú yìí ó ti tó ẹ padà sílé ẹ jí káwá gun polo nǹkan ta ní ẹ jí ká polo ẹ̀sán aráyé èyí tí ò bá da nínú nǹkan tiwa náà ẹ já fàyọ wọn ní tí ne bá kó àfẹrí bojú tó gẹ̀dẹ̀ bá kó àfọmọ ẹ̀rọ pò àwọn bàbá wa fi wálẹ̀ sáyé ká lè tún ẹ̀yìn àwọn ṣe ni. èmi ẹ̀ ń ṣe ọmọ Yorùbá ní jáde pé iṣẹ́ dáadáa ológun ṣe because Ògún bàbá mi ló jẹ́ Ọ̀rúnmìlà bàbá mi ló jẹ́ Ọ̀ṣun ìyá mi ló jẹ́ so nǹkan tó Ọ̀ṣun bá ṣe tí ò bá da nǹkan tó Ọ̀rúnmìlà bá ṣe tí ò bá da. Àkànbí ẹ sọ délẹ̀ bọ Muhammadu àmọ̀ yáìrì àlá àmọ̀ yáìrì ẹ sọ délẹ̀ wáyàn. So ẹ̀yà àmà sọ níbẹ̀ Ògún nísìn nǹkan tó bá ṣe tí ò bá da àṣì ọmọ Ògún àbọ̀ Ọ̀rúnmìlà àṣọ ọmọ Bàtálá mo nídìí láti tún nǹkan àṣìṣe táwọn bàbá mi bá ṣe tí ò bá da mo nídìí láti tún ṣe ni that is the reason why tó fi mí rọ́pò ara wọn pé tó kémi ọjẹ́ ò kémi omúlé dúró kẹ́yìn omúlé dúró kí gbogbo wa ń wá bí gbogbo wa kalẹ̀ bẹ́ẹ̀ yẹn pé tó ká tún ẹ̀yìn àwọn ṣe o bẹ́ẹ̀ náà sáà ń tún ẹ̀yìn wọn ṣe ni àbí à ń ba ẹ̀yìn wọn jẹ́. Muhammadu tẹ́ wá ń polo fún wa yìí kò sí iṣẹ́ dáadáa kan tó máa sọ pé ẹ̀dá kan pé iṣẹ́ dáadáa kan tó ṣe nílé ayé lélẹ́yìí kẹtọ́ kà sí kò sí àfọ àtàtì gbé wá bíbá yìí wọn ò rí iṣẹ́ ọyọ kan dáadáa tí Muhammadu gbélé ayé rẹ̀ ṣe wọn ò rí sọ jáde fún wa nínú Quran àbí nínú hadith. àwa dẹ̀ ń ka iṣẹ́ burúkú tí Muhammadu gbélé ayé rẹ̀ ṣe bó ṣe kógun jà àwọn tí wọ́n ṣẹ̀ àtàwọn tí wọ́n ṣẹ̀ àwọn tó ń ṣe bísíǹsì òjẹ́jẹ́ Muhammadu lọ kógun jà wọ́n á gba dúkìá wọn á gbalé lọ́wọ́ wọn á gbọ̀nà lọ́wọ́ wọn ó fagídí gbá ìsá lọ́wọ́ bàbá rẹ̀ ní at the age of 6 years ó bá sùn age of 9 years. Ẹ jẹ́ ká wẹ́kọ̀mù sheik wa tó dé so wọ́n ti dúró ẹ̀sìn àti máa rí wọn gùn sheik ṣẹ́ni fẹ́ ṣe àbọ̀rúbọ̀ yẹn ń sìn kẹgbẹ́ òun sókè. Anyway, why tí sheik ṣì ń try láti get a voice wọn Àkànbí ọlọ́ba sọ nǹkan kan pa Aisha tí wọ́n fẹ́ ní ọmọ ọdún 6 tán bá sùn ní ọmọ ọdún 9. òun ló wà lójú bí screen yẹn tẹ o bàbá arúgbó tó fọmọ ọdún 6. ẹnu wọn ò kò tọ́wọ̀n kan bá fẹ́ sọ̀rọ̀ wá ní kò kí ń ṣe ọmọ ọdún 9 wá ní ó jù bẹ́ẹ̀ lọ àbí kí àwọn míì ní ẹni ayé ìgbà yẹn àwọn ọmọ máa ń tètè ń dàgbà. Now question kan wá wà tí mo fẹ́ kọ́ bá wọn dáhùn nígbà tí ọmọ ọdún 9 tètè dàgbà bàbá 53 náà ó ti máa darúgbó gan o. Now ẹgbẹ́ ẹ̀yẹ́ ẹ̀ tó wá kọ́kọ́ fẹ́ báwo nìyẹn ṣe máa wá darúgbó kùjẹ́kùjẹ́ sí ká lọ́mọ ọdún 9 tètè máa ń dàgbà nígbà yẹn àbẹ́ ẹ̀ bá wa wò ó bẹ́ẹ̀ ni torí kò síbi tó bá fẹ́ gbé ó gbé ṣúgà mọ́mì wọn kì í sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn ó tún kí ọmọdé mọ́lẹ̀ ẹlọ́mọ kékeré máa ń tètè ń dàgbà. ṣe rí ẹ̀sìn ìsìlámù yìí ẹ lè gbé àfáà 5 wá bíbà ìsìn wọ́n máa takora wọn ń ṣejú wa. Váàsì tí ẹ kà yẹn tọ́ ní pé kí wọ́n máa na obìnrin ṣèbó ni èèyàn kan ní rárá kò síbẹ̀ nínú Quran. Sheikh ọ̀rẹ́ yín nìyẹn Lake Abdul ọ̀rẹ́ yín nìyẹn. ọ̀rẹ́ mi ni Lake Abdul wà mí báyìí tó bá fẹ́ wá sókè ẹ̀ lè bá mi gbé wọn wá sókè o. ẹjọ alásùnmọ̀ fẹ́ sọ̀rọ̀ o. olówó ẹjọ ẹ bá mi fún wọn báàsì yẹn àwọn èèyàn fẹ́ mọ ibi tí Mohammed ti lọ jí pátá ẹjọ ẹ bá mi kọ báàsì yẹn sí comment section. Ok mo ti gbàgbé ti Quran yẹn bọ̀ ti hadith ẹ̀jẹ̀ wò náà ms baba ọ̀hún mú vaasi Quran yẹn ibi tó ti jí pátá tó ti ń wá pátá nígbà tó lọ sí ogun Bádírà yẹn
Mo ẹjọ́ ẹ máa máa fi ẹ máa àdìsí kọ́ yẹn lẹ̀ náà fáwọn lẹ̀. nǹkan lè kọ́ bí ẹjọ́. But Mr. Yomi ṣe ẹmọ tó fọ́ nígbà Kúránì. But Mr. Yomi ṣe ẹmọ tó fọ́ nígbà Kúránì. Nǹkan tó kà lóyìnbó wọ́n kà ní Yorùbá wọ́n máa ní bẹ́ẹ̀ kọ́ náà Kúránì ṣe sọ. Are you talking to me? Can I hear myself? Wọ́n sọ pé èèyàn ṣe kọ́ máa ní rọ́ọ̀nì nǹkan tó mí nìkan nìyẹn. They always have one way. Quran Wọ́n are 3, very defensive. verse 161. Quran 3 verse 3, 161. Ẹ jẹ́ bá a táìpù ẹ̀ fún ẹjọ́. Ka tafsir rẹ̀. Kò sí nǹkan tó lè sọ báyìí. Even if you read something yourself, àfa máa sọ fún pé nǹkan tó sọ ẹ̀ tiẹ̀ ló rọ̀ǹgì. They make you go mad. They make you do it without your senses. Oh, they rely on your senses tiẹ̀ mọ́. You have to like think for you. They have to think for you. They have to tell you what to do. Nǹkan tó sọ kọ́ nìyẹn. But this is what is written in English and Yoruba. You're telling me it's wrong. Only you can't get the meaning unless you have to go to Arabic school. You must be mad. At what time I point in my life will I be learning Arabic? Ìkan tí brother Ahmed sọ yẹn pé àwọn àfáà yẹn pé tẹ bá béèrè lọ́wọ́ wọn jù wọ́n lè léyìn kúrò nílé kéwú 100% true. Òótọ́ ni òótọ́ ló sọ òótọ́ ni. Mo ní experience yẹn. Àkànbí ọlọ́ba. Yes sir. Ẹ̀sán bẹ́ẹ̀ wà ní comment section. Wọ́n máa gòkè wá àmọ́. Mr. Yomi, okay, tó bá fẹ́ wọlé wọ́n lè wọlé. Ẹ jẹ́ kí ṣéèkì tiẹ̀ sọ̀rọ̀ ṣéèkì tó. Ẹ jẹ́ nǹkan sáré fi back up verse yìí. Tẹ́ bá wo Quran máa fún yín chapter yìí ní ó ní pé ó ní all ye who have believed, do not ask about things which if they are shown to you, it would distress you. But if you ask them while the Quran is being revealed, then they will be shown to you. So time táwọn Mùsùlùmí lè bí question gangan ni time tó ń reveal Quran. So wọ́n ní pé ẹ̀yin tẹ́ bá ti gbàgbọ́ ẹ má béèrè question tó jẹ́ pé tó bá down by ó máa stress ọkàn yín. So the guy was right. The Quran does not encourage asking question. Kò wọ́n encourage question. So ẹ jẹ́ ń dákẹ́ ká fún Sheikh ní time. Àwọn kan náà ní pé ní táwọn dáàdì wọn àti látàárọ̀ mọ́ gbọ́ wọn yìí. Ṣùgbọ́n Al-Qur'an sọ̀rọ̀ kan. Ó ní pé ní fásitì ahla dhikri. Ẹ bá wa ṣàbọ̀rúbọ yìí. Sheikh tí ṣàbọ̀rúbọ yìí ẹ jọ. Kí ni kí ṣàbọ̀rúbọ yìí kí n tó sọ̀rọ̀ àbí? Bẹ́ẹ̀ ẹ mọ̀ tó wà bẹ́ẹ̀ ni ó ní ṣe ní fẹ́ àláìtì. No, ẹlẹ́rìí wọn kà bá ọmọ ẹlẹ́rìí wọn kà bá tẹ́ bá ti lè sọ. Ẹ bá wa ṣe. Báwa bá lè sálámọ̀ sí yín tẹ̀yìn dáhùn. Ẹ ṣàbọ̀rúbọ yìí àbí tá a mọ̀ tún mọ̀ ẹ̀ tí mi máa ná bìrì. Ṣèyí kẹ ẹ má sọ̀rọ̀ yẹn sọ yín dẹ́lẹ́gbọ̀n. Sálámà lékù. Ṣé ẹ kalẹ̀ síbi wọ́ọ̀dù Yorùbá náà ni ẹ kalẹ̀ so ó Èyí lọ bẹ́ẹ̀ náà. tá fi ń kíra wa, wọ́n tẹ bá dèlò àká ẹ̀ máa ṣe bí àká ni. Tó bá dé mọ́kà lọ́sọ fún ẹ pé kalẹ̀ mọ́kà wọ́n ní ilé ẹ̀ dànù. Àwọn olùsọ fún ẹ pé kalẹ̀ mọ́kà kò mí bẹ́ẹ̀ ẹni tó bá gbọ́ Yorùbá. Ẹ má rò wá lẹ́jọ́ o. Ẹ má rò wá lẹ́jọ́ o. Má rò wá lẹ́jọ́ ṣàkálà lọ́jọ́. Àwọn ọlọ́run wá bí o. Tẹ bá ti lè ṣàbọ̀rúbọ yìí, a máa fọ́ orí yín mọ́ká báyìí. Nothing torí pé àní ẹ̀ tó máa fi sọ ó yàtọ̀. Àdúgbò tó bá wù yín kẹ́ fi sọ ẹ sáà ti bá wa sọ kò ká wa. Ṣé àbọ̀rú àbọ̀yè ó simple kò sọ yín di kò change yín kúrò ní Islam kìkì lásán ni. Ó ṣàbọ̀rú ó sọ ó máa padà wọná náà ni. Sáré wọ ibẹ̀ kó jẹ́ àfa àkókò sọ pé àbọ̀rúbọ yìí so ìyẹn ò ní dé fẹ́ musa. Ẹ kalẹ̀. Gbogbo ilé ẹni sùúrù náà ẹ̀wọ̀n kí lẹ sọ pé ẹ lè ṣe ń sìn. Ó ń tọ́ pé ó jẹ́ àfa òwúrò ìṣàbọ̀rúbọ yìí. Ẹ jẹ́ ká tẹ̀ gbọ́n kí lẹ lè ṣe ń sìn. Kí wọlé yẹn. Àgbọ̀ kí lẹ sọ pé ẹ lè ṣe kí lẹ lè ṣe. Ẹni sọ pé àbọ̀rúbọ yìí. Ok, ẹ wá ní ẹ lè sọ pé kí ni. Torí pé àníyàn ẹni tẹ́bi sọ ní kíbi akébi kọ́ ọmọ tó fi sí. Ó ti sọ bí ẹni sùúrù ẹ bàbá ẹ̀mẹ́rin ẹ jọ bàbá ẹ ti sọ́nsìn tó ẹ̀mẹ́jọ so nísìnyí àwọn wa lè yín bọ́lẹ̀ pé ó yẹ yín ẹ̀ṣẹ̀ wa lárí mọ́kàn. Ibo lọpọlọ yín Nàìjíríà wà náà ẹ̀ sọ́dọ̀ kan náà yín kò dọ̀pọ̀lọ́ mọ́ yín ni. Ok, wọ́n ní wọ́n ti fẹ́ ṣe. Bàbá sẹ́yìn ò sínú Nàìjíríà ni sẹ́yìn ò kì í ṣe Nàìjíríà ni. Bọ̀ ìdúná ẹ̀sán bẹ̀bẹ̀ ṣe sọ́ọ̀sì sọ́ọ̀sì gé yín kù sọ́gbìn kan fún yín kẹ̀ jẹ ni. This boy, ẹ kú òní ibi tẹ lọ ẹ lọ ọkọ kí ó Saudi Arabia. Isn't that stupidity? Èmi tí mo jẹ́ brother ẹbí ẹ̀ ní mi, ó lè fi èdè mi fún mi, èdè mi tí wàá dẹ̀ṣẹ̀. Mo ti bẹ̀ sọ wọlé padà. Hello. Hello àbọ̀rúbọ yìí la máa ń kíra wá ń bí. Ẹ dákun kí ni ìtumọ̀ rẹ̀ náà kí ni ìtumọ̀. Kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yin lẹ já mi bọ́ ni. Ọlọ́run ní jẹ́ abá kí a fẹ́ já yín fúngbà tẹ́ṣẹ̀ wá. Ìsúre ni ìsúre àdúrà ni.
Ọlọ́run ó gbàdúrà wa. àṣẹ Ìdùmarè. Network Ẹ máa ọ̀dọ̀ kí ló ń àbí ṣe. ká forí mọ́ Bá sọ̀rọ̀ kàbá. nípa ẹ̀sìn. no tí ẹ máa kí wa náà àbọ̀rìbọ̀ yìí bá tó béèrè béèrè lọ. Mélòó ni mo fẹ́ kí yín ṣe mo no ti kí ẹ̀yin yín kọ́ lẹ́ẹ̀kan. lẹ́sán bẹ̀ ẹni sùúrù ẹ̀sán bẹ̀ ní sùúrù. Ẹ̀yin ti donílé Sheikh ṣéèkì ẹ̀wò ṣàkíní ò bá pè é ẹ̀sán bẹ̀ máa sọ̀rọ̀ ẹ lọ jàre ẹsẹ̀ lè dànù. iṣẹ́ ìkí láwọn ṣàbọ̀rúbọ yìí ni ká forí ọgbọ́n ni ò dáyé lò tó di ó tí ó mú yẹ ìtàrí. jẹ́ kẹsàn-án bẹ́ẹ̀ máa dá wa lẹ́kọ̀ọ́ lọ. Ẹ̀kọ́ wo ló ń dá yín? náà ni o. Ẹ̀kọ́ àbòsí. alawife Mr. alawife lè Ẹ̀sìnbẹ̀ béèrè ẹjọ́ sí ṣé ẹ lè fún mi ní reference tó fún wa ní ruling bẹ́ẹ̀ ṣe máa nà ìyàwó yín because ẹ sọ pé kéèyàn máa gba nídìí respectfully èmi ò gbọ́ yẹn rí kò sí ní hadith yín mi rí so ṣé ẹ lè fún wa níbi tó sọ pé kẹ̀kẹ́ máa gba ẹjọ́ sá ẹjọ́ ẹjẹ́ ń ṣe tán ẹjẹ́ ń land aeroplane. No, ẹ má wulẹ̀ sí land ẹjọ́ kí n bí yín No, I'm not finished speaking please mo ń try láti respect yín ẹjẹ́ respect ara wa. You know, so mo kàn bí àdìtì wo àbí reference wo la lè rí tó ní pé ká máa gbá wọn nídìí ni. Mo ti ṣe tán sà. Okay. Ẹni kí n fún yín ní reference tí tó bá kẹgbẹ́ kéèyàn máa nà ìyàwó èèyàn àbí. No, ibi tẹ́ ti sọ pé kì í ṣe because mo sọ ìgbà tá a kà kíní yẹn sọ pé ká nà wọ́n ẹ̀yin ẹ argue ẹ sọ pé kì í ṣe irú ìnà tèmi ń rò àbí táwa ń rò ní pé ká máa gbá wọn nídìí ni so mo fẹ́ reference either bóyá ẹni nínú Quran nínú hadith yín tó sọ pé ìdí ni ká máa gbá o irú ìnà ká máa irú beating tá a máa fún ìyàwó wọn. Kò sí ká bá máa rí nínú tefsir àyà tí ẹ tẹ̀ ń kà yẹn. Tá bá lọ sínú tefsir ló máa ṣàlàyé nínú yẹn fún wa. Tẹ́yìn lọ yẹn ọláyé pẹ́yìn fẹ́ bà nǹkan jẹ́ lẹ ṣe máa ń dirú àwọn ọbẹ̀ yẹn mú. Oyè yín olówó èkó ẹ má lanu òun sóòótọ́ ọ̀rọ̀ ni. Òun lẹ ṣe máa ń wá àwọn mistake àwọn nǹkan tẹ́ ń pè ní mistake yẹn torí ibi tó máa yẹ̀yìn sí ọ̀tọ̀ ntẹ́ fi tákù ọba mi Allah tó dá yín tó dá ọgbọ̀n wa is either you like it or not. So ìtẹ́ máa fẹ́ fi tákù òun lẹ́wà. Ṣé wá rí kò wá ní yé yín without reading tafsir of that ayah then try láti tú yẹn. If you are just reading it the way tó ṣe wà yẹn without going to the book to explain it the tírà tó ṣàlàyé dáadáa you will never understand it. Mr. Ẹ̀sánbẹ̀ ẹ̀yin lẹ make a claim. Kan fún wa ní èmi ò sọ pé mi ní katafsir a máa jọ katafsir nísìn tí n bá dẹ̀ ṣí tafsir yẹn tí kò bá sọ pé kẹ́ máa tap wọn nídìí then it means pé ẹ sọ títọ́ fún wa ni. Ẹ farabalẹ̀ o nígbà tẹ́ ń fò lọ́wọ́ ẹ sọ pé kí n jẹ́. ṣé ká katafsir you landed ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ kí n tó bẹ̀rẹ̀ ẹ má try gbogbo kinní yẹn ẹ jọ ṣé ká katafsir yes or no. Kẹ́ land. Should we read tafsir? Yes or no? Oni pé mo fẹ́ bà nǹkan jẹ́. Islam ti bára ẹ̀ jẹ́. The only thing is that táwọn Muslim bá ń kàwé ẹ ń kà ní Arabic gbogbo yín ò mọ nǹkan tó ẹ̀ ń sọ. Ẹ kàn máa ṣe Allahu Akbar at the end. Ṣé ká ka tafsir? Yes or no? Tí tafsir yẹn ò bá sọ pé àká máa táàpù wọn nídìí o irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni o then it means wà honest pẹ̀lú wa Mr. Ẹ̀sánbẹ̀. Kò dẹ̀ fair because àwọn èèyàn ń follow ẹ̀sìn yìí. Come on, please. Ṣé ká ka tafsir? Yes or no? Because èmi ò fẹ́ fún ní explanation tèmi ẹ jáwọ́ nǹkan táwọn Mùsùlùmí sọ. Àwọn scholars yìí sọ. On check Google. Prophet Google, may peace be upon him. Prophet Google is the best prophet on this entire planet. The best example to humanity. Not this Mohammed. Ó ní pé kẹ́ má bí ọkùnrin tó bá ná ìyàwó ẹ̀. What kind of violence is that towards women? Èmi ò ní pé kí women má disrespect husband wọn and vice versa. Because olówó tá bá ṣàjẹ́ ọkàn wọn ló ń ṣèṣekúṣe. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. So Mr. Ẹ̀sánbẹ̀ ẹ jọ̀ọ́ ṣé ká ka tafsir? Mo ń sọ fún yín kì í ṣe tafsir ò sọ wípé beat them this way wípé kò mention pé bóyá party kankan but bọ́n ṣe ṣàlàyé ẹ máa rí wípé
is giving us an explanation tó ń jẹ́ wípé you can touch them anywhere, any part of their body, but kò kí ṣe by hitting them. It's like pé bí èèyàn ń tagé fún yàn. That was it. So you can come out with whatever you want. Oh yeah, come out with the Secondly, mo need the reference in content so because kò lè máa make a claim. Ìgbà tẹ́mi make a claim pé ẹ lè máa nà ìyàwó yín ní Islam. Kí ni mo lọ ṣe? Mo lọ ṣí Surah An-Nisa 34 fún yín. So claim tẹ́ make yìí sir. Ẹ mọ̀ tẹ́ bá mọ̀ pé ẹ ní any evidence, please ẹ má make false claim. So a máa ka tafsir ẹ̀yẹn nísìn. Mo dẹ̀ máa fi ibi tí ànábì yín ti fún yàn ní permission kó lọ nà ìyàwó wọn. That is your prophet. Best woman beater, yes. Woman beater prophet. Yeah, bring it out. Oh yeah, ẹja kọ́kọ́ ka tafsir, then ma wá show ní hadith mo fẹ́ fi compliment verse ṣẹ́gẹ̀t mo ń bọ̀ ẹni sọ̀rọ̀ fún mi sir. Tí wọ́n tó wá nǹkan tó ń wá dé èmi kàn fẹ́ sọ̀rọ̀ general ni o. Nǹkan tẹ́mi kan tí mo kíyèsí ni pé láti rí pé o lè gbáǹdì ó di pé kò dárúkọ ibi tó ti lè gbà. So àkíyèsí tẹ́mi rí ni ẹni lòbí tó bá ti lákíyèsí létí sọ̀rọ̀ àdá sọ̀rọ̀ wọn kàn sọ̀rọ̀. Èmi náà tún ní àkíyèsí kan wọ́n ní pé ó lè gbà níbi tó bá wù ú. Olówó Èkó àkíyèsí Mr. Yomi ẹ dúró olówó Èkó ẹ sọ ti yín àkíyèsí olè lẹ́rí. Mo ní àkíyèsí kan tẹ́mi rí ìgbà tọ́rọ̀ ń lọ ní ìmọ̀ ẹni tó sọ wọ́n ní ẹ lè gbáyàwó yín dì kẹ́kọ̀ọ́ tá àpò ẹ̀ǹdẹ̀ èèyàn kọ́lẹ̀ tí wá bí afá kan ti wá bí tó sọ pé tíyàwó ẹ̀ bá ṣe ìbá yẹn ọkọ̀ lè gbáǹdì kò tún gba láyà àti bẹ̀ á wá wọrí bẹ́ẹ̀ so oríṣiríṣi la máa ń gbọ́ èyí tá a gbọ́ lẹ́nu tẹ́yìn sọ lẹ́nu pé o lè gbáǹdì bọ̀ ẹ̀ fún wa ní ibi tó kọ́ sí pé o lè gbáǹdì. Ọjọ́ ọkàn wọn ló ń ṣèṣekúṣe kò sí nǹkan kan bẹ̀ so Mr. Isombe ẹ jọ̀ọ́ ṣé káka tafsir. Mo ń sọ fún yín kì í ṣe tafsir ò sọ wípé beat them this way wípé kò mention pé bóyá party kankan but bọ́n ṣe ṣàlàyé ẹ máa rí wípé is giving us an explanation tó ń jẹ́ wípé you can touch them anywhere, any part of their body, but kò kí ṣe by hitting them. It's like pé bí èèyàn ń tagé fún yàn. That was it. So you can come out with whatever you want. Come out with the Secondly, mo need the reference in content so because kò lè máa make a claim. Ìgbà tẹ́mi make a claim pé ẹ lè máa nà ìyàwó yín ní Islam. Kí ni mo lọ ṣe? Mo lọ ṣí Surah An-Nisa 34 fún yín. So claim tẹ́ make yìí sir. Ẹ mọ̀ tẹ́ bá mọ̀ pé ẹ ní any evidence, please ẹ má make false claim. So a máa ka tafsir ẹ̀yẹn nísìn. Mo dẹ̀ máa fi ibi tí ànábì yín ti fún yàn ní permission kó lọ nà ìyàwó wọn. That is your prophet. Best woman beater, yes. Woman beater prophet. Yeah, bring it out. Oh yeah, ẹja kọ́kọ́ ka tafsir, then ma wá show ní hadith mo fẹ́ fi compliment verse ṣẹ́gẹ̀t mo ń bọ̀ ẹni sọ̀rọ̀ fún mi sir. Tí wọ́n tó wá nǹkan tó ń wá dé èmi kàn fẹ́ sọ̀rọ̀ general ni o. Nǹkan tẹ́mi kan tí mo kíyèsí ni pé láti rí pé o lè gbáǹdì ó di pé kò dárúkọ ibi tó ti lè gbà. So àkíyèsí tẹ́mi rí ni ẹni lòbí tó bá ti lákíyèsí létí sọ̀rọ̀ àdá sọ̀rọ̀ wọn kàn sọ̀rọ̀. Èmi náà tún ní àkíyèsí kan wọ́n ní pé ó lè gbà níbi tó bá wù ú. Olówó Èkó àkíyèsí Mr. Yomi ẹ dúró olówó Èkó ẹ sọ ti yín àkíyèsí olè lẹ́rí. Mo ní àkíyèsí kan tẹ́mi rí ìgbà tọ́rọ̀ ń lọ ní ìmọ̀ ẹni tó sọ wọ́n ní ẹ lè gbáyàwó yín dì kẹ́kọ̀ọ́ tá àpò ẹ̀ǹdẹ̀ èèyàn kọ́lẹ̀ tí wá bí afá kan ti wá bí tó sọ pé tíyàwó ẹ̀ bá ṣe ìbá yẹn ọkọ̀ lè gbáǹdì kò tún gba láyà àti bẹ̀ á wá wọrí bẹ́ẹ̀ so oríṣiríṣi la máa ń gbọ́ èyí tá a gbọ́ lẹ́nu tẹ́yìn sọ lẹ́nu pé o lè gbáǹdì bọ̀ ẹ fún wa ní ibi tó kọ́ sí pé o lè gbáǹdì. Sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni a kọ́ bọ̀ ṣẹ́ni fún wa lẹ́rìí bí ẹni pé ẹ̀kan bá tage ni ṣóyè yín nǹkan tó sọ ń sìn nìyẹn. Meanwhile ẹni tó ti kọ́kọ́ pàtì tó ti fonu dùn tí ò wá gbọ́ ó wá kàn gbáǹdì ó wá tàpù ẹ̀ lọ́yàn ó wá kúkú. Ẹ má bínú kí Allah wife tó dé ẹ̀sán bẹ ẹ bá ti parí kóòtù Allah's wife ẹ máa wá sí kóòtù àkànjọ. Ìyàwó àlùjọ náà àbíkẹ́lẹ̀ ń pè madam àwọn kan.
Islam ìyàwó Allah Maybe àti one ìyàwó tafsir wo Allah. le fẹ́ ṣe fẹ́ Ibn Kathir, Jalalain, which one? Mo fẹ́ jẹ́ kẹ́ choose for yín. ẹ mú Jalalain wá. Jalalain, okay. Ọgbọ́n. So ẹ̀sán bẹ̀rẹ̀ bá ti kúrò ní kóòtù wa last wife ẹ máa wá kóòtù tèmi náà ẹ máa wá kóòtù Àkàndé Ọlọ́ba. So nǹkan tẹ́bọ̀ wá fèsì ní kóòtù tèmi. Ọlọ́wọ́ aṣọ àdébẹ̀. Nǹkan tẹ́bọ̀ wá fèsì.